Fọlá lọ Tanzania níbi tó gba Kútọ̀nù wọ̀. Mo ní ṣébi tó gba Kútọ̀nù wọ̀. Ṣé Tanzania tí Fọlá lọ yẹn kí ló ní ṣe pẹ̀láyé Fọlá? Ojoojúmọ́ la wá ń travel nbí. Tí ẹ ní mọ̀. Failed actress, ó tálíkà gan o. Iṣẹ́ ọwọ́ ẹ̀dẹ̀ tún ẹ jẹ. Ó tálíkà gan. Àwọn kan máa ń jọ ẹ́ lójú gan o. Tọ́ ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó tún ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Fọlá báyìí. Ó ti sọ wípé ó ní Fọlá Tinubu ó ní Tanzania tó lọ wípé ọ̀nà ẹ̀yìn ló gbà wọbẹ̀. Ó ní kò fọ́lò ibi tó yẹ kó fọ́lò. Ó ní kí ló ti ẹ̀ yọ àwọn èèyàn lójú nínú Tanzania tí Fọlá lọ. Ó ní òun gbé gbogbo ìgbà ló máa travel wípé kò sí ẹnikẹ́ni tí ó mọ bí ìrìn òun ṣe rí. Ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí torí wípé Lizzy Anjorin ó farabalẹ̀ tó tú àṣírí Fọlá ni nínú fídíò yìí. A máa play fídíò náà fún yín nísìnyí. Ó ti yá. Ràn ẹ́ lọ́wọ́ láti subject Lizzy Anjorin àtàwọn ọmọ ẹ̀ sí bully. Ìwọ àti Fọlá náà dẹ̀ máa mọ sàárè ọmọ ẹ̀yin méjèèjì àti àwọn tó bá kù tó ràn Fọlá lọ́wọ́ àti tí Fọlá ràn lọ́wọ́. Gbogbo yín lẹ máa mọ sàárè ọmọ. Àdàbí tó ẹ̀pọ̀ títọ́ lẹ gbé wá. Ó ṣe Fọlá ní favour, failed actress. You are not doing any favour to Fọlá. It's give and take. Fọlá gave you nudity of Mr. Lawal and voice note in exchange. So Mama Shebika, you are nobody. Adotoshi. Stop it. Mi ò wá fún yín, kí lẹ ń wá fún mi fún. Okay, proof point to Pepper Wu. Ṣé Tanzania ló fẹ́ fi Pepper mi? Simbi ni. Ṣé Lizzy Anjorin tí bá fẹ́ wọ economy lẹ́ni gbogbo ọmọ tá jọ travel àjọ máa wọ economy yẹn. Tí bá fẹ́ wọ business class gbogbo ọmọ tá jọ travel yẹn ni gbogbo àjọ máa wọ business class. Yes or no? Iṣẹ́ kí ló wà lọ́wọ́ failed actress? Oríire wo ló ṣe? Ó wá ní wọ́n sún Fọlá báre. Wọ́n sún Fọlá báre. Wọ́n sún Fọlá sínú orí burúkú ni. Business ni Adotoshi failed actress àti Fọlá jọ ń ṣe. Is rub my back and rub your back. Lizzy Anjorin ó ti fẹ́ Mr. Lawal. Fọlá ti converse pé òun ti abandon Mr. Lawal sí Kòròdú tóun. Òun ò fẹ́ mọ́. Gistlover dẹ̀ ní okay, mú òhò yẹn wá, mú voice wá. It's give and take. It is both of them are into destruction business. Ẹ rí pé the same orúkọ lẹ ń rí nínú kéèsì Mohbad. Gbogbo kéèsì Mohbad yẹn business l'Adotoshi fi ṣe ní títí ẹ̀. Business ni Gistlover fi ṣe. Gbogbo kéèsì Ìjẹ̀ṣà business ló fi ṣe. That is what I want an average Nigerian to understand. Èèyàn gbé ìhòhò ọkùnrin tó ràn lọ́wọ́ tó mú kúrò nílé pákó. Sóore wo ló ti ṣe fún Fọlá in return? Why are you laughing, Mary? Mommy Mary. You see, these people, they are too daft. The more you come for me, the more I expose you. The more I come, the more I expose you. Olórí burúkú ni Gistlover. Oh, ṣe Fọlá lóore. Àìmọye èèyàn bí Fọlá táwa ti ràn lọ́wọ́. Tá dẹ̀ ní gbé wá síta. Kí ni mo fẹ́ gbé wọn wá síta fún? Ṣé bí torí Gistlover ò lówó lọ́wọ́ ló ṣe fi Fọlá wá tọrọ bárà? Adotoshi, owó tó kọ́kọ́ fi Fọlá pa. Ṣé ò gba percentage ńbẹ̀? Ìyàwó Aláàfin of Ọ̀yọ́ ló kọ́kọ́ gbé wá now. Sorry. Kì í ṣe ìyàwó Aláàfin of Ọ̀yọ́, sorry. Èèyàn kan ló gbé wá ní Palace Aláàfin of Ọ̀yọ́ àná. Ǹgbà tó yá ẹni yẹn sọ fún ẹ pé owó ilé tẹ́ fún òun, owó oṣù kọ́ lẹ san. So why are you painting it as if you are doing Fọlá a favor? Àbí Fọlá ti ráàánú gbà? Kò ráàánú gbà. Business lẹjọ́ ń ṣe. Ẹjọ́ ń ba ayé èèyàn jẹ́ ni. Ẹjọ́ ń ṣàwọn èèyàn láburú ni. Ó dàbí kéèsì Mohbad nísìn. Kẹ́ wá máa gbọ́ ọmọ Mohbad kiri. Ṣe ọmọ Mohbad ní favor. Ẹ kàn ń ta ọmọ Mohbad fún more donations ni. Tí ò bá sí òkú Fọlá àti òkú Mohbad, Gistlover ò lè rọ́wọ́ mú lọ sẹ́nu náà. Ṣé bí gbogbo owó tẹ́ pa náà lẹ ti ná tọ́nà kùnà tẹ́ ti jẹ gbèsè kalẹ̀ yìí?
gbogbo owó tẹ́ ti fòkú Fọlá àtòkú Mohbad pa lẹ́tí nótò nàkúnà kódà gbèsè ti wà ńlẹ̀. So why you people behaving this way? Let peace reign. Stay on your lane. If you come for me, I won't keep quiet. Tó bá jẹ́ wípé tòótọ́ ni Fọlá gbé wá, Adótòṣì failed actress, ìwà àti Fọlá free. Àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni, kò sí nǹkan tó ń dùn ẹ́ nínú, ó máa padà dìbànújẹ́ kíkorò fún ẹ ni. Tọmọtọmọ ẹ. Stay on your lane. Èwo ni tèmi ó lọ Tanzania, ṣé bọ́n ní kò lè travel. Wọ́n ní kò lè travel. Ṣé bí Fọlá ló lọ ṣe death certificate àwọn ọmọ Adótòṣì. I want all Nigerians to understand the fact that Fola and Adótòṣì, they are into business. Because of wípé Dorcas ṣoore fún Fola, oore kíni? Bí Kenny Sọjí ṣoore fún Fola, oore kíni? Kenny Gistlover ṣoore fún Fola, oore kíni? Ṣé oore tí Fola ṣe fún Adótòṣì, ṣó lè sanwó ẹ̀ ni? What is that? Yeah, come. Ó ti wà lórí ilẹ̀ irun tí ẹ náà máa fà. Paulina, am I making sense? Àmọ́ pé Bímbọ́, am I making sense? They are not using Fola to pepper me. Get it straight. Mo fẹ́ kẹ́ máa ronú bí ẹni tó lọ́pọlọ náà, ìwọ ni pepper. Kí ló ń jẹ́ pepper? Ṣé lè ná fi pepper mi ní àbí mọ́tò? Ẹ̀yin ò rí fọ́tò mi ni, ẹ rí videos mi ni. Ẹ̀yin ò kí n rí achievement mi ni. Kí ló ń jẹ́ pepper? Ẹ máa sọ̀rọ̀ bí ẹni tó lọ́pọlọ lẹ́kọ̀ọ̀kan náà. Kí ló ń jẹ́ pepper? They are into business, they are business partners. Kí ló ń jẹ́ travel? Ṣárìkẹ́ ni ò travel rí ni. Àbí àwọn ọmọ mi ni ò travel rí. They are into business. They are not peppering anybody. Ṣé tálíkà máa ń pepper olówó ni? Ṣé oníbàárà máa ń pepper ẹni tó ti ṣiṣẹ́ takuntakun? Ọmọ ẹni kò gbé fún un. Mo ń bèè lọ́wọ́ yín ni. Ṣé mẹ́rẹ̀ǹtì ó máa ń pepper city owner ni? Not even an estate. Ẹ stop ẹ jẹ́ ká get kíní straight. Mo bọ̀ mo kó nǹkan kan fáwọn ọmọ mi. Àwọn tó ń dáwó fún àwọn tó ń ṣe é láàánú so that aburú tó bá ń ṣẹlẹ̀ sí wọn kàn mọ̀ pé látara ẹ̀ ni. Abirun ti bí tán dáṣọ sí lọ́rùn, ṣé ìyẹn jọ ẹni tó lè yẹn, ṣé èyí tó ṣì ń gbélé àwọn òbí ẹ̀, èyí tí ò tí rówó jẹun yẹn, èyí tí ò tí ráyé wá yẹn, èyí tó ti ṣayé wá yẹn, èyí tó ṣẹnu bí ẹnu gúnugún yẹn, orí burúkú ti kọlù yín. I don't know why tẹ́ ṣe forúkọ mi sí Fọlá lọ Tanzania ibẹ̀ on print ìgbà tó wà lọ wọ́n print owó fà wá àbí ṣe bí Lizzy sọ wípé failed actress. Kókó ọ̀rọ̀ tí mò ń sọ ni wípé kí ló mú ẹ ra fóònù fún Fọlá? Kí ló dé tó ṣe tàn Fọlá pé kó parọ́ mọ́ mi? Kí ló dé tó ṣe tàn Fọlá kó gba ìhòòhò Mr. Lawal? That is what we are asking for. Kí ló dé tó ṣe tàn Fọlá kó lọ ṣe death certificate àwọn ọmọ ẹ failed actress tó máa mọ sàárè wọn? Those are the things we are asking. This one is not. Tó bá ní Lizzy fẹ́ jowú yín, kí lẹ́ni tí mo fẹ́ jowú? Ó dà kí báwo ni tí ń ṣe jẹ́ kí lẹ jẹ́? Ṣé mi dárúkọ yín rí? Ó ṣe jẹ́ ìtẹ́ máa wá ń dárúkọ Lizzy. Tí Lizzy bá dá yín lóhùn ní Lizzy máa ń jowú yín. Kí lẹ wá dọ́dọ̀ Lizzy? Ṣé ẹ̀yin ò kò lè dúró sọ́wọ́ ara yín bí Lizzy ṣe máa ń dúró sọ́wọ́ ara ẹ̀? Ṣé ọmọ òṣì, ọmọ èpè, ọmọ ẹ̀sìn, èyí tó ti ṣorí burúkú kiri gbogbo strippers club, èyí ọmọ táyé ẹ̀ ti bàjẹ́, èyí abirùn yẹn ẹlẹ́nu bí ẹnu gúnugún, èyí tó ń dáṣọ sí lọ́rùn alápá má ṣiṣẹ́, ó wá bọ́ síta ó wá ń sọ kótókótó. Ìbá epo tọkùnrin ṣe tó níláárí
abọ́ síta àwa máa fi dúdú pe funfun fún wa ní ohun tá a fojú wa rí ní gbogbo àgbáyé. Nàìjíríà tá wà yìí aláwọn obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ fi social media polówó ọjà Lizzy Anjorin, aláwọn ọmọ tó jẹ́ wípé wọn ò tí wúrun òbò tó ti ń lọ Slippers Club àti mọ̀ wọ́n. Ẹ wá jáde àwọn máa ṣorí, ẹ jẹ́ kó rí pé ẹ máa jẹ̀yà lọ́dọ̀ tèmi, èmi ò rán yín. Mo gbá ìtọ́ máa sì fún ẹnu ni mo fi jẹ́ ká mo pè mí náà owó ó fi wọn gba ayé ní pé mò ń parọ́ pé àkàn wá wo kò mọ́ rí o àwọn ẹ̀pọ̀ nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ òun ló fa rìkọ́ọ̀dù tó ń rojọ́ lé lórí èmi náà wá. ṣe rí pé kò fi remorseful, ó ní nǹkan tó fa rìkọ́ọ̀dù tó ń rojọ́ lé lórí, òun ló fa rìkọ́ọ̀dù wo Mr. Lawal, òun ló fa gbogbo rìkọ́ọ̀dù, rí pé kò fi remorseful. So tó wáyé pé ilẹ̀ wá ní estate ẹ̀ mà ní jẹ́ káyé gbádùn, tó wáyé pé ilẹ̀ ń ta fábíríkì tẹ́ ń ta góòdì ẹ̀ mà ní jẹ́ káyé rí mú mi. Ẹ̀yin olè ọ̀lẹ, ẹ̀yin alápá má ṣiṣẹ́, ẹ̀yin olórí burúkú ọmọ, ẹ̀yin ọmọ òfò, ẹ̀yin ọmọ ìbànújẹ́, ẹ̀yin ọmọ àtòbò jẹun, ẹ̀yin ọmọ onítẹ́ńsọ̀mù. ṣọ́n ti torí Ọlọ́run gbé ẹ lọ ni? ìbọn lọ fi ń ṣàpínlẹ̀ ni, buy one get them free. Orúkọ Lizzy ló jáwó, èmi náà gbogbo àjọ ọmọ afárá wa ń tan ni. Orí burúkú tẹ́ ń ṣe gan, ǹgbà tẹ́ bá jẹ wọ́n keegun, àwọn tẹ́ jẹ lánàá àwọn dà lénìí. Ó mọ ìtẹ́ fi gbà lọ́dọ̀ Gistlover, ó mọ ìtẹ́ fi gbà lọ́dọ̀ Dorcas. So travel package nìyẹn láti bí ọdún 5. Ládùúrú èpè àti ègún tí Fọlá ti forí ẹ̀gbà tọmọtọmọ ẹ̀. Irú yìí tí yẹ forí ẹ̀gbà tí yẹ ò bọ́ ńbẹ̀ tí yẹ fi jáde tí ò wọlé mọ́. So Tanzania package yẹn àbí òun ni reward fún ìhòhò tí Fọlá gbé fún yín àti voice note. Alólórí burúkú ló pọ̀ nù yẹn lọ́pọ̀lọsẹ̀. Lọ́pọ̀lọsẹ̀. Failed actress ó lọ́pọ̀ sórí. Ṣé àwọn ọmọ tèmi ti kó travel rí? Ṣé mo bà lé wọn jẹ́? Ṣé mo ní kó lọ record ọkọ wọn wá rí? Ṣé mo ní kó lọ record ìyàwó wọn wá rí? Ṣáàrí kí ò lọ́kọ, ṣé mo ní kó lọ record ọkọ ẹ̀ wá rí? Gbogbo àwọn orúkìrá jí gbogbo wọn yẹn, ṣé wọn ò lọ́kọ? Failed actress lọ́wọ́ gbogbo àwọn tó súnmọ́ ẹ kò sí kankan lé ọkọ nu wọn. Ẹ̀yin tó fẹ́ fi ṣe àpínlé. So lójú ara ẹ̀ ń sìn travel package yẹn oore ni fún Fọlá. Ṣé tí Fọlá bá níṣẹ́ tiẹ̀ lọ́wọ́, ṣé Tanzania ló yẹ kẹ́ ṣe gbé lọ lẹ́yìn ọdún 5 sọdún 6 tẹ́ ti fi gba òbítíbitì owó? Àbí Fọlá kọ́ lẹ fi lọ tọrọ bára? Òkú Fọlá tó kú Mohbad lẹ fi ń jẹun lé nínà. Tí ò bá sókú Fọlá tó kú Mohbad kò sí nǹkan kan lọ́wọ́ yín mọ́. Ṣé ìtàn ti gbé lọ kóòtù lórí gbèsè? Mò ń béèrè. Àbí nǹkan tẹ́ promise Fọlá kọ́ nìyẹn? Ẹlẹ́ máa sọ di superstar. Ó máa meet àwọn èèyàn ńláńlá. Àbí? Ṣé àwọn èèyàn ńláńlá àti superstar yẹn? Tanzania 2025 láti ọdún tẹ́ ti fi ń gbowó. Failed actress. Tí ò bá sókú Fọlá ò lè jẹun. Ibi tó broke dé, people could see the desperation in you. Nigeria of today tó bá lówó lọ́wọ́ tó gbé dání, nǹkan tó máa bẹ̀ lẹ́rù jù pàtì ni. Tó bá lówó lọ́wọ́ gidi tó gbé dání tó lu jìbìtì tó dẹ̀ tọrọ bára. Nǹkan ẹyọ kan ṣo tó máa bẹ̀ tó bá yẹ pé òun ṣiṣẹ́ ogún ẹ tó ń lágùn tó fi ń rówó, Nigeria of today tó máa bẹ̀ lẹ́rù jù pàtì ni. Pàtì ni. O lè ra aṣọ o lè ra gold kó fi ṣe photoshoot. Irú èmi nísìn máa wọ aṣọ, máa wọ gold, máa wọ diamond,
máa fi ṣe photoshoot bó o lè pàdé mi ní party láyé kó wá rí mi kí wá dress heavy bí mo ṣe máa ṣe photoshoot no because number one mo ń tà tí n bá ṣe party nìkan bẹ́ẹ̀ mo ṣe event ló máa pàdé mi tó máa rí mi tí máa gbé bàbá ìyálákùyà ẹrù sọ́rùn. Nigeria of today n tó lè mú ẹ máa ṣorí burúkú party òun ni donation